jọ mẹ́gbọ́ ó fẹ́ ju kẹ̀kẹ́ ẹ máa gbé ó fẹ́ ju kẹ̀kẹ́ Ajimuna wọ̀ọ́dù kẹ̀kẹ́ ká gbọ́ kẹ̀ ó fẹ́ ju kẹ̀kẹ́. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta ọ̀dẹ̀ òdà bí adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Elédùmarè wípé alórí ọ̀fẹ́ láti kú lálẹ́ àná tọ́lọ́run sì tún jí wa láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájọ kú bẹ́ẹ̀ o tó sì jẹ́ wípé àwọn olórí ọ̀fẹ́ láti padà wá jí ńlá fi ń wípé ajítòní ńlá mọ̀ ọlọ́run nìkan ló mẹni tí ó jí tọ́la ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ẹ ti mọ̀ wá mọ̀ṣẹ́ wa níkànnì Sweet FM ẹ ti mọ̀ wá lórí ètò Àjímúná wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ ní gbogbo tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn apá ibòmíì káàkiri àgbáláyé lánàá tó ti wá dé ìròyìn láàárọ̀ yìí la máa ń kọ́kọ́ bù yín gbọ́ ẹ sì mọ̀ wípé àwa la máa ń kọ́kọ́ sọ fún yín ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọmọdé o ẹ káàárọ̀ ẹ̀yin àgbàlagbà. tó ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ nílé lóko lódò lẹ́yìn òdìbí yòówù kí ẹ ti mọ̀ gbọ́ wa Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta Àjímúná ròyìn ó fẹjú kẹkẹkẹ mo lè léyìí tí ẹ ń gbọ́ kò ṣe gbọ́gbọ́n ròyìn ni o torí pé ẹ ti sọ pé a ti gbọ́ tẹ́lẹ̀ kó tó di pa àwọn tó kù wọ́n bẹ̀rẹ̀ sí wẹ́wẹ́ sínú rẹ̀ ẹ wá mú kàlẹ́ tó wá mú kàlẹ́ tó mú kàlẹ́ ta ikú ti ṣe bá lẹ̀ tọ̀rọ̀ lórúkọ gbogbo wọn ṣàkóso iléeṣẹ́ rédíò Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta òun là ń kí n pé ẹ káàárọ̀ ẹ kó ojú wọn bólógìní bá gàjà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ kójú rẹ̀ yóò kàlẹ́ yóò kàkó ológìní wa ó ti gàjà lójúmọ́ àárọ̀ yìí ojú wa ti kálé ó ti kákó gbogbo ohun tá a wá fẹ́ mú wá fún yín kẹ́ ẹ lè farabalẹ̀ kẹ́ ẹ lè gbọ́ wa dáadáa pẹ́sẹ́ ò bá pẹ́ ni ìran bàbá ẹnìkan ò lè pẹ́sẹ́ ẹjẹ́ àkọ́kọ́ mú àwọn kókó eléyìí tó jẹyọ lójú àwọn ìwé ìròyìn wá fún yín kó tó di pé abẹ̀rẹ̀ sí túṣu rẹ̀ nísàlẹ̀ kókó abẹ́ gbàgbé o bóde ní ọjọ́ àlàbísì ọjọ́ 18 nínú oṣù kẹrin ọdún 2000 ó parí nù àdó yìí náà wọ́n dájì nù Ọlọ́run bá kó jẹ́ kí a parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà kámọ̀bàrá yìí wọ́n bọ̀ fi ọwọ́ tì ẹjá bẹ̀rẹ̀ báyìí ìwé ìròyìn The Punch òun náà ni ọwọ́ mi kọ́kọ́ bà lójúmọ́ àárọ̀ yìí ẹ wò ó ìjìyà tó lágbára tó nípọn ó ń bẹ fún ẹnikẹ́ni tó bá fẹ́ da ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà láàmú torí pé kì í ṣe pórí ọmọdé ò gbà kó àmọ́ ohun tí yóò tẹ̀yìn rẹ̀ bọ̀ òun náà la kúkú mọ́ ta ló sọ bẹ́ẹ̀ Tinubu ló sọ bẹ́ẹ̀ níwèé ìròyìn The Punch láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch yẹn náà lèmi náà ti rí eléyìí wọ́n ní àwọn ajìjàǹgbara Yorùbá Nation 29 ìyẹn 29 èyí tí ọwọ́ bà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé wọn relé ẹjọ́ o wọ́n sì ti ní kí wọ́n lọ rèé ṣá wọn mọ́ gbaganá fún gbogbo àsìkò tí ẹjọ́ náà yóò máa fi tẹ̀síwájú ìwé ìròyìn Punch lónìí láàárọ̀. ìwé ìròyìn Daily Trust yíyọ bọ́rọ̀ tí Yàyà Bello tó yọ mọ́ wa lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìwà ọ̀daràn pátágbà ni o ẹnikẹ́ni tó bá dí wa lọ́wọ́ láti ṣiṣẹ́ wa ìwà ọ̀daràn pọ́nbélé òun náà lákàrú ẹni bẹ́ẹ̀ sí ta ló sọ bẹ́ẹ̀ àjọ ilé yìí tó ń gbógun ti ọ̀rọ̀ àjẹbánu àti ìṣòwò mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn sí FCC ló pariwo bẹ́ẹ̀ ìwé ìròyìn Daily Trust ló kọ. nínú ìwé ìròyìn Tribune lápá kejì ẹ̀ wà tó ń sọ wípé lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan Yàyà Bello nípa ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àjọ EFCC wípé àwọn ò gbé Yàyà Bello lọ sí iwájú ilé ẹjọ́ lónìí gangan ìyẹn ọjọ́ 18 oṣù kẹrin April 18 ìwé ìròyìn Tribune. lójú òpó ìròyìn The Encounter bàbá ńlá jìbìtì bàbá wàyó òun náà ni o ta ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ti pariwo síta wọ́n ní bí ilé ẹjọ́ tó ga jù eléyìí tó wà ní ìpínlẹ̀ Kánò bó ṣe fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ó yẹ kí Ganduje ó máa lọ gẹ́gẹ́ bí alága àgbà pátápátá káfàtà fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà ìpè kó máa lọ kó kúrò lórí ipò rẹ̀ wọ́n ní gèjè lásán ni bàbá ńlá jìbìtì bàbá wàyó ni kò sẹ́ni tí ò mọ bí tálábíàmọ tó ń bá bímọ ká tó ní kó kẹ̀yìn sí náà lójú òpó ìròyìn The Encounter láàárọ̀ yìí. lójú òpó ìròyìn Platform Times láàárọ̀ yìí ṣe é mọ ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Cubana Chief Priest èyí tá a gbọ́ wípé ọwọ́ àwọn EFCC bà tí wọ́n sì ti sọ wípé wọ́n gba onídùúró ẹ̀ ó ti wá sọ̀rọ̀ lórí ẹ̀rọ Instagram ẹ̀ ó ní ṣe é rí owó tiwa bí omi ní yàlàyòlò money na water òun ni Cubana Chief Priest ló sọ lórí Instagram kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ojú òpó ìròyìn Platform Times ló wà láàárọ̀ yìí. wọ́n ní àgbájọ ọwọ́ náà lámọ́ fi ń sọ̀yà torí àjùjọ ọwọ́ kan wọ́n ní ògbẹ́rù dórí o nínú ìwé ìròyìn The Nation lójúmọ́ àárọ̀ yìí ẹ wò gbígbógun ti ọ̀rọ̀ àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà ojúṣe gbogbo wa ni torí gba ẹkẹ́ni mọ́ ń dáwọ́ tilé gbà láàmú òun náà ni mo ń dáwọ́ tẹ̀bá ògiri ta ló sọ bẹ́ẹ̀ Túnjí Òjó ló sọ bẹ́ẹ̀ ṣẹ́ mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí Òjó bó bá rí ìlú yóò jó nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí.
nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìníjọba àpapọ̀ àti iléeṣẹ́ elépo nnpc ni wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí El-Rufai àti gbogbo àwọn yòókù tí wọ́n máa ń sọ wípé ìjọba sì tún ń san owó ìyẹn owó tí wọ́n yọ kúrò lórí owó epo owó ìrànwọ́ wípé ìjọba tún sì ń tún san irọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ elépo nnpc ló sọ ìwé ìròyìn punch. ìwé ìròyìn daily trust ṣé wọ́n ní ojú kòró gbọ́dọ̀ pojú kòró jẹ ni o ó bá tán fẹ́mi o Wike Àtíkù àtàwọn tó kù wọ́n fojú kanra wọn níbi ìpàdé àpapọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn méjèèjì fojú kanra wọn wọ́n sì rẹ́rìn sínú ìwọ mo mọ̀ pé kan ó mọ̀ sọ pé máa wewe ilé burúkú yìí kí ló tún wá ṣe lọ́dọ̀ wa ẹ gbọ́ nínú ìwé ìròyìn daily trust láàárọ̀. òun Yorùbá fi sọ pé ẹni tó kú àtẹni tí yóò sọ wọn pàdé níjọ́ kan ewu ìlú ẹṣu ìbáṣà wọn ni àyè máa wele kí ló tún wá ṣe ń bí jẹ́ ń gbọ́wọ́ mi kó je. ìwé ìròyìn punch Gani Adams ló ń sọ̀rọ̀ níbi o tó ń rọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa wípé ẹ tètè ṣe kánmọ́kánmọ́kánmọ́ ni ìyẹn òfin eléyìí tó máa ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ ẹ tètè ṣe kánmọ́kánmọ́ ẹ yéé fàbí lá lórí ẹ̀ Ìbà Gani Adams ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. lójú òpó ìròyìn pen pushing wọn ní wọlé ilé bàbá ọmọ wọn ní kì í dẹ́rù ó bọmọ ni o ọ̀gá ọlọ́pàá yányán lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti wá sílé ó wá bẹ̀lẹ́ wò níbi ó ti wá bá wọn sísọ lójú àwọn yàrá eléyìí tó ní ṣe pẹ̀lú ibi ìkàwé àti ibi ìtajà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn kí ló tún ṣe ń bẹ̀ náà ó tún fọwọ́ sí yíyan àwọn ibi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n tún ti níbi mẹ́ta míì sí wọlé ilé bàbá ọmọ kì í gbọmọ lẹ́rù ẹgbẹ́ tó kù ló ń jẹ́ bẹ́ẹ̀ Káyọ̀dé sáré wa wọkọ̀ òfurufú ìwà àmọ̀ bóyá ọkọ̀ òfurufú ni ọ̀gá ọlọ́pàá yẹn ló wọ̀ wá tó gba gbóra wọ̀ lójú òpó ròyìn pẹ́pù ṣìláàrọ̀ yìí. ọ̀dà nínú ìwé ìròyìn punch ló ti ń sọ wípé ayé burú ayé bàlùmọ̀ ayé mà níkà ọmọ òòjọ́ ọmọ ọjọ́ kan èyí tí wọ́n bí tí wọ́n wá lọ dì í sínú láìlọ́ọ̀nù tí wọ́n jù ú nù àwọn kan wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀ o nílùú Èkó ló ti ṣẹlẹ̀ báwo ni iṣu ṣe kú báwo lọ̀bẹ ṣe bẹ́ ṣú ó di inú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. ìwé ìròyìn Vanguard ló fẹ́rẹ̀ náà wá tuurutu fẹ́mi o lẹ́yìn ọdún mẹ́wàá lórí ọ̀rọ̀ àwọn ọmọ Chibok eléyìí tí wọ́n jí kó báyìí mọ̀ pé ó ti pọ́dún mẹ́wàá tó rọ́dún 2014 ni ó ti pọ́dún mẹ́wàá gẹ́gẹ́ báyìí wọ́n ní wọ́n tún ti rẹ́ nìkan nínú wọn lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n ti jí wọn kó kí lorúkọ ẹ̀ Lydia Simon láti ìpínlẹ̀ Borno òun náà wọ́n ti rí ṣé Lydia àti wá bímọ àbí ò tí ì bímọ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nínú ìròyìn wà láàárọ̀ yìí. Ọlọ́run kò ṣàánú wa ìròyìn máa pọ̀ láàárọ̀ yìí tá a kó wa àbí bẹ́ẹ̀ kọ́ dẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe OPP ó pọ̀ pa OPG ó pọ̀ gan wà á tún wá ní OPGGG ó pọ̀ gangan. ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà tá a bá wá dé ká máa wá fún yín ní kúlẹ̀kúlẹ̀ àwọn ìròyìn náà Olúfẹ́mi Omilani lórúkọ tèmi o bàbá mi ní Jealous Born lẹ́lẹ́rẹ́ àtùbí Alákìjà lájọṣe papọ̀ láàárọ̀ Daniel Alákìjà. ṣé Daniel àbí Daniel méjèèjì ni. àwọn bàbá wa mọ̀ ní àdé bá ń pè Daniel ọlọ́ra ẹ̀wọ̀n ọlọ́run kò ṣàdọ̀ David àbí David kan tiẹ̀ David èèyàn ti Dani ẹ̀ka rẹ̀ kò ojúmọ́ kí wàá ní ẹnjìníà wa kan tiẹ̀ Rasaki wọ́n pọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ẹ̀ka rẹ̀ kò ojúmọ́ lórúkọ gbogbo àwọn èèyàn tí a jọ mú ètò ìwà lẹ́tà ikú tí ń ṣe báàlẹ̀ tọ̀rọ̀ ìdóòtà ìwò lórúkọ mi ọdẹ apẹ́rán làwọn èèyàn ń pè mí bàbá yòtúrú transformer tí ò gbọdọ̀ ládọ́ àkómọ́yára àtàkẹ́ ọmọnílẹ̀ tó nílẹ̀ táwọn tó kù tí wọn gbọdọ̀ sọ̀rọ̀ kọ́ńtẹ̀ rí yẹn ó ṣòro jẹ́. ẹ̀yin náà lẹ́ni gbogbo lẹ́bi tá a wà yìí o. táwa ni. tí sẹ́nitọ̀ kọ́ tani ń jẹ́ sẹ́nitọ̀ mbóra lọ́wọ́ wa Ọ̀bádára mbóra lọ́wọ́ wa ni tani wọn. báyìí ti san owó kílẹ̀ tí wàá ṣe ń pè lẹ́yìn. àwa sì lọmọ nílẹ̀ àwa sì ní the real. gbogbo bí ó pe ẹ̀yẹn náà. ìbò tani jẹun tájà ń jù. gbogbo iléeṣẹ́ ìjọba. ibo iléeṣẹ́ ìjọba níbi gómìnà wà lókè mọ́sán tani ni. bàbá wa láti àjọdọ̀dọ̀ gómìnà láàárọ̀ ó wà lọ sọ́wájú gómìnà. kí n wá sí mi pé mo jọ́ mo nílẹ̀ pé mo bú gómìnà ni. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ ìdó táwọn olókọ́ mi ọ̀dà àpẹẹrẹ làwọn èèyàn ń pè mí kọ́mú tẹ́rí yẹn ó ṣòro jẹ àgbà ṣòro dà bàbá Ayọ̀mídé Ayọ̀mí pọ̀ sí Ayọ̀mí kún ọmọ ìyá mi. kẹ́ ẹ bá lè jẹ̀gbádùn wa lórí àwọn òròyìn lójúmọ́ òní eléyìí tá a dì lẹ́rù wá ìwé ìròyìn tọwọ́ mi kọ́kọ́ bà lójúmọ́ àárọ̀ ìwé ìròyìn The Punch ni o ẹ wò ó kì í ṣe pórí ọmọdé ò gbà kó àmọ́ ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ òun náà la kúkú mọ̀ ìjìyà tó nípọn ń bẹ fún ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó
tó bá lè mọ́ dúnkokò mọ́ ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ta ló sọ bẹ́ẹ̀ Tinubu ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn The Punch ló kọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti sọ lánàá tó jọjọ́ àánú níbi ó ti ṣèlérí pé ìjìyà tó nípọn tó jẹ́ pé kélé ògbòrú ẹni bẹ́ẹ̀ tí ò sì ní lè tayọ òun ni fúnra ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá gbìdánwò tàbí ó gbàlérò láti rí i pé òun fẹ́ ba ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà jẹ́ tó lè lo ètò ààbò wa àti ìfẹsẹ̀múlẹ̀ lórí àwọn nǹkan míì tí ó mọ̀ fi dà wá láàmú lórílẹ̀-èdè nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló sọ eléyìí ó nítorí pé somebody tún lè ṣe somebody ó ń gbìyànjú àti balẹ̀jẹ́ ni ó ní kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ kó wà láàrin ìlú ó ní nígbà tí àwọn kan bá ń fà sókè táwọn kan tó ń gbìyànjú láti fà wálẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló sọ eléyìí nígbà tí ó ń gbàlejò àwọn aṣíwájú ẹgbẹ́ ọmọ Yorùbá ni tá a mọ̀ sí Afẹ́nifẹ́re yẹn ní ìlú Àbújá tó jòlù orílẹ̀-èdè Nàìjíríà yẹn lánàá níbi tá a ti rí ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún ìyẹn bàbá àgbàlagbà ni ìyẹn Pa Ruben Fáṣọ̀rántì ọba Olúfàlàyé òun náà ó wà ńbẹ̀ àti àwọn èèkàn tó wà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re níbẹ̀ ló ti kìlọ̀ fún wọn wípé àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé irú àgbà bẹ́ẹ̀ yóò mọ kẹtàn sáré ni o tòrá àgbà ò sì ní wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ ó ní kí wọ́n pe àrónú wọn àti ọ̀dọ̀fínú wọn kí wọ́n rè bára wọn sọ̀rọ̀ kí wọ́n sì ṣera wọn lọ́kàn kí wọ́n lè rí i pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àgan ni kì í ṣe ohun tẹ́nìkan tó lè dágbé àmọ́ bá a bá rẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá fẹ́ da òpó àlàáfíà tàbí ìṣọ̀kan wa lórílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ̀ dà wá láàmú tí ò ní jẹ́ kí ìdàgbàsókè kó wà lórílẹ̀-èdè Nàìjíríà torí pé àti ìjẹun èèyàn kan ó tún wá dé yóò tún wá mọ fi wàhálà ṣe wá wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ èṣù ó ṣerú ẹni bẹ́ẹ̀ ni o ìkórìtà òun náà ni ó sì gbé wọ́n mọ̀ takolé irú ẹni bẹ́ẹ̀ lórí ni ìwé ìròyìn The Punch òun náà ló kọ́ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ajìjàǹgbara Yorùbá Nation mọ́kàndínlọ́gbọ̀n tí ọwọ́ bà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti ní kí wọ́n lọ rèé ṣáwọn mọ́ gbaganá títí àsìkò tí ẹjọ́ ọ̀hún yóò máa fi tẹ̀síwájú bákan náà ńlá kà nínú ìwé ìròyìn Punch wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti lọ pàṣẹ wípé ilé eléyìí tí àwọn Yorùbá Nation náà tí wọ́n ti ń ṣe gbogbo tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ wó palẹ̀ ìwé ìròyìn Punch ló kọ láàárọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ńlá gbọ́ wípé wọ́n ti gbé àwọn mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn 29 eléyìí tó jẹ́ ajìjàǹgbara Yorùbá Nation èyí tí ọwọ́ bà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ báyìí wọ́n ní kí gan ni wọ́n ṣe wọ́n ní wọ́n fẹ́ gbìyànjú bóyá láti fi ipá gba ìjọba ní o pẹ̀lú ohun tí wọ́n ṣe ní iléeṣẹ́ ìjọba tó wà ní Agodi Ìbàdàn ìyẹn ní ọjọ́ sátidé tó kọjá eléyìí la rí gẹ́gẹ́ bí a ṣe kà nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí wọ́n ní kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti pàṣẹ wípé ṣe rí ilé eléyìí tí àwọn ajìjàǹgbara Yorùbá Nation náà tí wọ́n ti ń dá bí ẹdun rọ̀ bí òwe ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ wó palẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé arábìnrin kan tí wọ́n ń pè ní Modúpẹ́ Onítìrẹ Abíọ́lá òun gangan ni olórí wọn níbẹ̀ ilé ọ̀hún ni wọ́n sọ wípé ó wà ní apá ibì kan tí wọ́n pè ní Tóyè Oyèṣọlá Street ìyẹn ní Ìbàdàn South West Local Government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Fatai Owóṣeéní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá ọlọ́pàá ṣùgbọ́n tó ti fẹ̀yìntì òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ló fi múlẹ̀ fáwọn oníwèé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ lọ ka kúlẹ̀kúlẹ̀ o ìwé ìròyìn Punch ló kọ láàárọ̀ yìí. ìwé ìròyìn Daily Trust òun náà ló kọ eléyìí gàdàgbà o ó ní àsọkùn sí mo yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ó rè é fi kó pamọ́ ni o torí bí ò bá wá ní kẹ̀lẹ̀bẹ̀ yóò mọ̀ wá nìkan Yàyà Bello tó yọ bọ́rọ́ mọ́ wa lọ́wọ́ bí ìgbà bá sọ pé kábẹ́rẹ́ ó jábọ́lẹ̀ ìwà ọ̀daràn ni o fún ẹnikẹ́ni eléyìí tó bá dí wa lọ́wọ́ iṣẹ́ wa tí ò jẹ́ ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ ta ló sọ bẹ́ẹ̀ àjọ tó ń gbógun ti ọ̀rọ̀ àjẹbánu àti ìṣòwò mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí EFCC òun náà ló pariwo bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust àjọ tó ń gbógun ti ọ̀rọ̀ àjẹbánu àti ìṣòwò mọ̀kùmọ̀kù wa lórílẹ̀‐èdè Nàìjíríà Economic and Financial Crimes Commission EFCC òun náà ló ti kìlọ̀ pé láti àsìkò yìí lọ òun ò ní gbárù rẹ̀ láàyè láti rí pé ẹnikẹ́ni kórè mọ́ dí àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìgbà tí àwọn bá wà lẹ́nu iṣẹ́ wọn láti ṣiṣẹ́ wọn ní ìkìlọ̀ yìí òun náà ló wáyé lẹ́yìn ìgbà tí àjọ òun tó kùnà láti kí ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello láti kì mọ́lẹ̀ nílé rẹ̀ tó wà nílùú Àbújá lánàá tó jẹ́ ọjọ́rú gẹ́gẹ́ bí àtìgbọ́ wọn ní àjọ tó ń gbógun ti ọ̀rọ̀ àjẹbánu àti ìṣòwò mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè Nàìjíríà Economic and Financial Crimes Commission EFCC òun náà ló ṣàlàyé pé wọ́n ní àwọn lọ láti lọ ṣe iṣẹ́ wọn wípé bí ò bá jẹ́ pé ó nídìí ìran obìnrin kò lè jẹ́ kúmọ́lù wípé ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kogi náà ìyẹn Yàyà Bello ó lẹ́bọ̀ lẹ́rù àwọn sì fẹ́ kó wá tú gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ̀ kó tú kó nà yẹ́bẹ́yẹ́bẹ́ kó sì ṣàlàyé
lọ́rìn kíni gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ̀ kúrò wọ́n ní ṣùgbọ́n ṣá bí àwọn ṣe débẹ̀ òun náà ni àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí kódó àti kòbókò wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn òṣìṣẹ́ wọn káàkiri láti rí pé ẹni tí àwọn fẹ́ mú gan ó yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́ táwọn ò sì rí wọ́n nígbà tí àwọn dúró títí tí àwọn ò rí ẹni tí àwọn wá ìyẹn Bello ọ̀hún wọ́n ní ìyẹn ló jẹ́ kí àwọn ó fi ọ̀ràn yàn láti wọlé pé dandan àfi káwọn wọbẹ̀ láti lọ mú ẹni tí àwọn wá wọ́n ní ọ̀nà tí àwọn gbà náà rí láti rí pé àwọn ṣe bẹ́ẹ̀ láti mú ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo ìyẹn Rochas Okorocha kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n ní irú ẹ̀ làwọn wá fẹ́ lò lánàá wọ́n ní ṣùgbọ́n ṣá ó dàbí ní pé nǹkan yí mọ́ àwọn lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n láti àsìkò yìí lọ ẹnikẹ́ni tó bá gbìdánwò ẹ̀ tó ń dí àwọn lọ́wọ́ tí ò jẹ́ kí àwọn lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti mú ẹni tí àwọn fẹ́ mú wọ́n ní wàhálà ó ṣẹlẹ̀ gan ni o wọ́n ní nítorí pé kíni wọ́n ní gbogbo ìgbà tí àwọn ń ṣe léyìí òun náà ní gómìnà ìpínlẹ̀ Kogi náà ló bá dé ìyẹn Usman Ododo ló bá wọn níbi tí àwọn ti ń ṣe ṣùgbọ́n ṣá àwọn ò rẹ́ni táwọn ń wá wọn nítorí pé kì í ṣe Ododo làwọn ń wá Bello òun làwọn ń wá gangan ẹnikẹ́ni tó bá gbìdánwò àti díwá lọ́wọ́ lórí ọ̀rọ̀ àti ṣiṣẹ́ wa EFCC ló sọ bẹ́ẹ̀ kélé gbòòrò ẹni bẹ́ẹ̀ torí pé kò ní lè tayọ ìwé ìròyìn Daily Trust ló kọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ yìí àjọ EFCC sọ̀rọ̀ wọn ní bẹ́ẹ̀ rábà finipegi àwọn dànù ni ṣẹ́ẹ̀ríyà Yàyà Bello bíi ti wù kó sátó Samuel kan kò lè sámọ́lọ́run lọ́wọ́ àwọn gbére ilé ẹjọ́ lónìí gangan ìyẹn ọjọ́ 18 oṣù kẹrin April 18 nínú ìwé ìròyìn Tribune ló wà wọ́n ní àjọ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ni wọ́n ti sọ wípé lónìí gangan ni kò ní dọ̀la ńlá àwọn ó gbé gómìnà rí tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello lọ síwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ kan eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní gómìnà rí tẹ́lẹ̀ náà òun ni wọ́n ó gbé lọ sí iwájú ilé ẹjọ́ pẹ̀lú àwọn mẹ́ta míì tí wọ́n tún jẹ́ afurasí láwọn bíi Ali Bello Dauda Suleiman àti Abdulsalam Hudu lórí ẹ̀sùn onígun 19 count charge eléyìí tí wọ́n fi kàn wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé ṣe rí owó eléyìí tí wọ́n ṣe ní ìṣekúṣe ló jẹ́ owó tùlùtùlù eléyìí tó lé ní 100 bílíọ̀nù owó náírà ìyẹn 80,246,470,080 kọ́bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bá a ṣe kà á nínú ìwé ìròyìn Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí wọ́n ní àjọ EFCC ni wọ́n ti lọ sí iwájú ilé ẹjọ́ láti gba àǹfààní àti ìyọ̀ǹda wípé kí àwọn lọ rèé mú gómìnà rí tẹ́lẹ̀ náà ní ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello wọ́n ní ṣùgbọ́n lásìkò tí wọ́n débẹ̀ ń ló jẹ́ wípé àwọn kan wọ́n ṣe ìdíwọ́ tí àwọn kò fi lè ráyè mu wọ́n ní kódà gan pàápàá ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tí í ṣe gómìnà lọ́wọ́ ní ìpínlẹ̀ Kogi ìyẹn Usman Ododo wọ́n ní òun gangan ló fi ọkọ rẹ̀ ló fi gbé Yàyà Bello ló fi gbé sálọ tí àwọn kò fi rí i mú wọ́n ní ṣùgbọ́n bíi tí wù kó rí o lónìí gangan ni kò ní dọ̀la àwọn ń gbọ́rọ̀ ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ ẹ lọ kàyókù ó wà nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ yìí. lójú òpó ìròyìn The Encounter eléyìí tó jáde lójúmọ́ àárọ̀ yìí ẹ wò ó kò sẹ́ni tí ò mọ bíi tí aláboyún ti ń gbà bímọ ká tó ní kó wá kẹ̀yìn síná gbogbo àṣẹ eléyìí tílé ẹjọ́ tó wà nípínlẹ̀ Kánò tó pa lórí ọ̀rọ̀ bó ṣe fẹsẹ̀ bí wọ́n ṣe ní kí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe jáwé gbélé ẹ̀ náà pé kó sì mọ̀ lọ́nà kó kúrò lórí ipò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní ilé ẹjọ́ gbogbo àṣẹ tó pa wọ́n ní gèǹjẹ lásánlàsán ni ta ni ò mọ̀ ẹ̀kọ́ là kó nú ẹ̀kọ́ kọlà èwe ló kọlà sí lára ẹgbẹ́ òṣèlú APC ní àwọn ò ní bọ̀wọ̀ fún àṣẹ bẹ́ẹ̀ lójú òpó ìròyìn The Encounter ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣàpèjúwe o àṣẹ eléyìí tí ilé ẹjọ́ tó ga kan tó wà ní ìpínlẹ̀ Kánò tó pa lórí bó ṣe fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ yìí pé wọ́n ti jáwé gbélé ẹ̀ náà fún ẹni tó jẹ́ alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ọ̀mọ̀wé Abdullahi Ganduje wípé kórè máa lọ lẹ́nà kó sì fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní sẹ́ rí gbogbo ohun tí adájọ́ ọ̀hún sọ àtàwọn tí wọ́n gbẹ́jọ́ lọ wọ́n lọ́nà kan náà òun náà làwọn méjèèjì ni wọ́n kúkú gbà tó ráwà tá a jẹ́gbẹ́ òṣèlú yìí a ní bọ̀wọ̀ fún àṣẹ eléyìí tí ilé ẹjọ́ ọ̀hún tó kúkú pa ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Abdulkareem Kana òun náà ló sọ̀rọ̀ yìí jáde o
ibi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kúkú mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá nu agogo lọ́pàá agogo ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò bá gbá ṣẹ̀kẹ̀rẹ̀ lábàrá ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kan ò lè pọ̀tọ̀ fún ẹ lẹ̀ ó ṣàlàyé ilẹ̀kùn ó ní ṣe rí gbogbo eléyìí tí wọ́n ń gbé káàkiri irọ́ wọn ń pa ó ní bẹ́ẹ̀ kúkú ti mọ̀ yìí pé Ganduje fúnra ẹ̀ akọ ọkùnrin kúkú ni tóun náà gudugudu ni tí ò fìgbà kan tí ò fi tura lẹ̀ ó ní Ganduje lọ́wọ́lọ́wọ́ ẹ̀ òun náà sì ní alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà kánà ó mọ̀ sọ̀rọ̀ síwájú sí i ó ní gbogbo eléyìí tí wọ́n lọ gbé láwọn abìtàmọ̀ sí wọ́ọ̀dù eléyìí tí wọ́n fi ọwọ́ wọn sí pé àwọn ti yọ Ganduje kúrò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ó ní wọ́n wá gba ilé ẹjọ́ lọ ó ní ilé ẹjọ́ náà bóyá àwọn ọ̀lẹ́jọ́ tó wà wájú wọn tí wọ́n fẹ́ jẹ́ tó wá jẹ́jọ́ Ganduje nìkan òun náà wọ́n wá ràn rí mọ́ ibi wọ́n ti gbé ìdájọ́ wọn kalẹ̀ pé lọ́wọ́ yìí ó yẹ kí Ganduje kó sì fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC náà ni o ṣùgbọ́n ṣá o ẹgbẹ́ òṣèlú APC ti wá sọ̀rọ̀ jáde ọmọ sọ̀rọ̀ sókè wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ ẹ kúrò lórí ẹ̀ kò sí ohun tó jọ capital no ni no àwọn ò ní bọ̀wọ̀ fàṣẹ eléyìí tí ilé ẹjọ́ òun tó pa ìbí ilé ẹjọ́ náà bípínlẹ̀ Kánò ló ti wá ibo ni Ganduje ti wá bípínlẹ̀ Kánò ni àwọn tí wọ́n gbẹ́jọ́ lọ ń bọ̀ wọ́n ti wá bípínlẹ̀ Kánò ni ẹjọ́ kó jàre ẹjẹ́ amọ́rọ̀ mi sọ lójú òpó ìròyìn ẹ̀ka ta láàárọ̀ yìí. lójú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Cubana Chief Priest ló ti sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti gba onídùúró rẹ̀ níwájú adájọ́ ẹ gbọ́ pé kí ni Cubana Chief Priest ló wí ó ní money na water ó ní owó òun níṣe ló ń ṣàn bí omi lójú òpó ìròyìn Platform Times láti kà á wọ́n ní ọ̀gbẹ́ni kan tó rúkọ ẹ̀ ń jẹ́ Pascal Okechukwu èyí tí gbogbo ènìyàn tí wọ́n mọ̀ sí Cubana Chief Priest ni ó ti sọ ọ̀rọ̀ kan o lẹ́yìn tí wọ́n ti yànda rẹ̀ tí wọ́n gba onídùúró ẹ̀ pẹ̀lú mílíọ̀nù 10 owó náírà tí wọ́n sì sọ wípé àwọn onídùúró méjì ni wọ́n gbọ́dọ̀ dúró fún un wọ́n ní lẹ́yìn tí wọ́n ti yànda rẹ̀ tí yóò máa wá ti ilé lọ sí ilé ẹjọ́ ló wá lọ kọ sórí ẹ̀rọ Instagram ẹ̀ tó sì kọ síbẹ̀ wípé owó tiwa àfi yàlà yòlò bí omi ní o ìyẹn money na water gẹ́gẹ́ bí ìròyìn tá a kà ní ojú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí wọ́n ní ọ̀gbẹ́ni oníṣòwò náà ẹni tí ó sọ níwájú adájọ́ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí àjọ EFCC tí wọ́n fi kan òun nípa títẹ owó mọ́lẹ̀ àti ṣíṣe náírà ní ìṣekúṣe ó wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ eléyìí tí wọ́n dúró tì lásìkò gbogbo wàhálà náà nínú ọ̀rọ̀ tó kọ sórí Instagram òun ló ti ń sọ wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun tí wọ́n dúró tì òun onígbà ìṣòro òun la máa ń mọ̀ rẹ̀ ó ní ṣùgbọ́n o bí tí wù kórí o money na water wípé owó òun níṣe ló ń ṣàn bí omi gẹ́gẹ́ bí ìròyìn tá a kà wọ́n ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ kan tó wà nílùú Èkó ni wọ́n ti sọ wípé kí wọ́n gba onídùúró Okechukwu pẹ̀lú mílíọ̀nù 10 ìyẹn 10 million naira gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe pọ̀ tó ẹ lọ kàyókù ẹ̀ lójú òpó ìròyìn Platform Times. bẹ́ẹ̀ bá lè sọ pé money na water owó òun ń ṣàn bí omi owó ti kọjá bẹ́ẹ̀ yẹn gidi gan bí tí wù kẹ́ gbìyànjú àti dá mi dúró tó ẹ má dá mi dúró èmi gangan irọ́ o èmi gangan ló lówó leléyìí. ṣé lé olówó leléyìí kọ́lọ́ ìṣàánú wa àjọ wo bó ṣe máa lọ. nínú ìwé ìròyìn The Nation lójúmọ́ àárọ̀ yìí wọ́n ní gba ẹ̀kẹ́tẹ̀ rí yẹn ní mọ̀ ń dáwọ́ tilé ìgbà àlámù ní mọ̀ ń dáwọ́ tẹ̀fọ́ ògiri torí àjùjọ ọwọ́ kan wọ́n ní ògbẹ́rù dórí àgbájọ ọwọ́ tá a rí yẹn náà lákòókò mọ̀ fi ń sọ̀yà ẹ wò ó lórí ọ̀rọ̀ àti gbẹ́pẹ́rẹ́ kíkaná pẹ̀lú àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà àjọṣe gbogbo wa nítorí àgàn lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣeé dá nìkan gbé ojúṣe wa níta ló sọ bẹ́ẹ̀ Túnjí Òjó òun náà ló kúkú sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Nation alákòóso tó wà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó ńgbà mo kọ́ rí Túnjí Òjó mo ní tó bá rí lù kí ló dé tí ò ní í jó Olúbùnmi Túnjí Òjó tó jẹ́ alákòóso ọ̀hún òun náà ló sọ̀rọ̀ jáde síta o oníṣẹ́ rí àti gbé pẹ́rẹ́ kíkaná pẹ̀lú ọ̀rọ̀ ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà ó lójúṣe gbogbo wa ni kì í ṣe ohun tẹ́nìkan tó lè dojúkọ Túnjí Òjó òun náà ló sọ ọ̀rọ̀ yìí níbi tí ó ti ń bá àwọn ikọ̀ tó ti ń fohùn ránṣẹ́ sí wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ọ̀nà àbáyọ kan ṣoṣo eléyìí tó wà láti borí ọ̀rọ̀ ìṣòro wa lórí ọ̀rọ̀ àìfibẹ́ẹ̀sí ètò ààbò eléyìí tó dojúkọ wá tó jẹ́ kí gbogbo nǹkan kó polúkúrúmuṣu lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ọ̀rọ̀ wà àjẹbánu ni o bá a bá ti lè jáwọ́ kó ń bẹ̀ Olúbùnmi Túnjí Òjó tó jẹ́ alákòóso tó wà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ló sọ ọ̀rọ̀ yìí ìyẹn ló lu iléeṣẹ́
àwọn tí wọ́n ń gbógun ti ọ̀rọ̀ ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ìyẹn nílùú Àbújá níbi ó ti ń bá wọn darapọ̀ láti dá wọn lẹ́kọ̀ọ́ Túnjí Òjó òun náà ló sọ bẹ́ẹ̀ ó lélẹ́yìí ó ṣe pàtàkì púpọ̀ ó níwà àjẹbánu yẹn ó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tipẹ́tipẹ́ ó lọ́pọ̀lọpọ̀ wa òun náà la gbẹ́ òwúrú rẹ̀ wọ̀ oríṣùgbọ́n bá a bá ti lè bọ́ṣọ orú rẹ̀ lẹ̀ torí àìríbi sànmi adágún òun náà ló jẹ́ kó domi èrí ó láàrin pé ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yóò mọ̀ mú yẹ́ẹ̀sì sí dìgbà láéláé ni o ẹ̀já jáwọ́ kó òun àpọ̀n tí ó yọ kárẹ̀ dàmílákaná ìwé ìròyìn The Nation òun náà ló kọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí Sẹ́ẹ̀rí El-Rufai àti àwọn tí wọ́n ń sọ ohun tójú wọn ò tó wípé owó ìrànwọ́ orí epo ìyẹn subsidy wípé ó tún ti padà irọ́ ni wọ́n ń pa o ohun tí wọn ò mọ̀ òun ni wọ́n ń sọ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ elépo NNPC ni wọ́n sọ eléyìí nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a gbọ́ wípé àjọ eléyìí tó jẹ́ iléeṣẹ́ elépo lórílẹ̀-èdè Nàìjíríà NNPC ni wọ́n ti gba ẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ o wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń sọ káàkiri pàápàá nínú àwọn ìwé ìròyìn àti orí ẹ̀rọ ayélujára wípé ìrànwọ́ owó orí epo èyí tá a mọ̀ sí subsidy tí ìjọba Bọ́lá Ahmed Tinubu tí wọ́n yọ kúrò lásìkò tí wọ́n ti gba ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba tún ṣì ń san subsidy àkànmọ́ ni wọ́n ní gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìbáàjẹ́ ti El-Rufai lẹ́gbọ́n ni o tàbí ti ẹnikẹ́ni lórílẹ̀-èdè Nàìjíríà irọ́ nírú onítọ̀hún pa bẹ́ẹ̀ ni ìjọba wa ń sọ wípé ó dáa gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé ìjọba tún ti ń san owó subsidy padà ó yẹ ẹ mú ẹ̀rí eléyìí tẹ́ ẹ ní ẹ mú wá kẹ ẹ wá fi takò wá bó bá sì jẹ́ iwájú ilé ẹjọ́ ni ẹ̀rí tẹ́ ẹ bá ṣáà ní eléyìí tó ń fi hàn gbangba wípé ìṣèjọba eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó ń léwájú fún wọn tún ti ń san subsidy ẹ mú jáde wọ́n ní ẹni tí í ṣe alákòóso kékeré ìyẹn nílé iṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pẹtiróòlù ìyẹn Enikin Lopobiri òun ló sọ ọ̀rọ̀ náà tó sì ń sọ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan èyí tí wọ́n ń sọ káàkiri irọ́ ni wọ́n ń pa o èké sì ni wọ́n ń ṣe ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí eléyìí tó bá ti ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níṣe ni kẹ́ ẹ máa yín mu sí wọn kò sí ní tó jọ o kò jọ láké kò jọ lóko kò jọ nílùú Àbújá kódà kò jọ nínú ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu àjọ elépo NNPC àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìyókù ẹ̀ ó wà nínú ìwé ìròyìn Punch. wọ́n ní ẹni tó kú àtẹni tó sọnù lọ́jọ́ kan làwọn méjèèjì wọn ó padà fojú kanra wọn ni o Wike àtàtìkù wọ́n ríra wọn wọ́n wora wọn báyìí àmọ́ ohun tó wà lókàn àyà oníkálukú òun lèmi ò mọ̀ níbi wọ́n ti pàdé ara wọn níbi ìpàdé àpapọ̀ àwọn ìkàn tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP látàrí ti ọ̀rọ̀ ìpàgọ́ fún ẹgbẹ́ òṣèlú PDP tó ń bọ̀ ìwé ìròyìn Daily Trust òun náà ló kọ bẹ́ẹ̀ ẹni tí ó ti bí àkọ́rí tẹ́lẹ̀ tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tá a dì kọjá lọ́dún 2023 Àtíkù Abubakar àti alákòóso lọ́ọ́lọ́ọ́ báyìí tó wà fún ọ̀rọ̀ olúlu orílẹ̀-èdè Nàìjíríà Federal Capital Territory FCT l'Àbújá tójúlù orílẹ̀-èdè wa Nyesom Wike tó ti fìgbà kan rí tẹ́lẹ̀ náà tàbí ká pè ní gómìnà àná ní ìpínlẹ̀ Rivers àwọn méjèèjì ló jẹ́ ipò mọ́ wà níbi wọ́n ti ń ṣe ìpàdé àpapọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP eléyìí tó wáyé nílùú Àbújá wọ́n ní àwọn méjèèjì bẹ́ẹ̀ bá gbàgbé ni wọ́n ń ja ìjà dupò lórí ọ̀rọ̀ pé ta ni yóò jẹ ààrẹ tàbí ta ni ò ní jẹ ààrẹ ta ni yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tá a di kọjá lọ́dún 2023 wọ́n ní lára àwọn tí wọ́n tún wà ńbẹ̀ níbi ìpàdé àwọn ikọ̀ ọ̀hún eléyìí tó ń wáyé ní ilé gómìnà tó wà ní ìpínlẹ̀ Bauchi wọ́n láwọn èèyàn pọ̀ ńbẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ẹni tí ó ti fìgbà kan rí tẹ́lẹ̀ tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Namadi Sambo nígbà tó jókòó tán wọ́n ló jókòó láàrin Àtíkù àti Wike níbi wọ́n ti ń ṣe ìpàdé àpapọ̀ náà ẹ wá máa wá wo àwọn oríṣiríṣi eré orí ìtàgé eléyìí tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní kété eléyìí tí Àtíkù tó ti rí wípé Wike wọlé tí Wike sì jókòó lẹ́gbẹ̀ẹ́ Namadi Sambo òun náà ní ọ̀làjà tó wà láàrin àwọn méjèèjì wọ́n ní níbẹ̀ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í wo bí wọ́n ti ń kí ara wọn wọ́n ní ṣùgbọ́n ṣá wọ́n ní sẹ́ rí Wike ó bẹ̀rẹ̀ sí í kí Namadi Sambo ẹ̀kú ọjọ́ mẹ́ta ránkàdédé wọ́n ní ṣùgbọ́n ṣá bó ṣe ń kí Namadi Sambo wọ́n ní Àtíkù ń tiẹ̀ ń ṣe ló yọjú sẹ́gbẹ̀ẹ́ wípé máa wo dìdìrín àgbàlagbà kí lélẹ́yìí tún wá ṣe ń bí ó tún wá mi dé bí ó mọ̀ ṣe ayé mọ̀ níkà ó dà
mí lágbónú tán òtún wá ń bọ̀ ń bí ìwà mọ ohun tó wà lókàn àyà rẹ̀ ẹ̀yin náà ó yẹ kó ti yé yín lé gbàdúrà ni o bẹ́ẹ̀ pé bóyá òun ló ń ṣẹ́ fún Wike ni kò tiẹ̀ yé mi àmọ́ bí Wike bó ṣe gbìyànjú àti kí Nnamdi Sambo ó sì náwó sí Àtíkù yọwọ́ rẹ̀ sẹ́gbẹ̀ ńṣe ló yójú rẹ̀ sẹ́gbẹ̀ kan yójú rẹ̀ sẹ́gbẹ̀ ò lè fi tiẹ̀ kó bá mi ò tún débi ta ló wà wọ́n bí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí Àtíkù àti Wike nígbà Wike rí pé Àtíkù wọ̀dọ̀ wọn láti rí pé àwọn méjèèjì wọ́n fẹ́ kíra wọn oníkálukú wọn jókòó lórí ọwọ́ ẹ̀ ni o tẹ́ ẹ̀ bá gbàgbé ìyìn tó dá wàhálà lẹ̀ láàrin àwọn méjèèjì láàrin Wike àtàtíkù òun ní kété lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti fún Àtíkù tí wọ́n ti fún níwèé gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ gbé àsíá fún ẹgbẹ́ òṣèlú PDP inú ètò ìdìbò sí ipò ààrẹ eléyìí tá a dì kọjá tó sì jẹ́ pé òun wẹ́ni tí ó ṣe igbákejì rẹ̀ kó tó di pé ó lọ mú gómìnà náà ní ìpínlẹ̀ Delta ìyẹn Ifeanyi Okowa wọn níbẹ̀ òun náà ló ti bí Wike nínú wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ fi ọ̀bọ lọ̀ mí ṣó yẹ kẹ́ ẹ túmọ̀ fi sí mi lẹ́nu bẹ́ẹ̀ bá mú mi gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdíje ṣó yẹ kẹ́ ẹ mọ́tò fún mi nípò gbákejì ṣùgbọ́n ṣálọ́lọ́ tá a wà yìí o ńgbà tí Wike rí pé òun àtàtìkù òun ò ní jẹ́ káàtìkù ó débẹ̀ kàkà kíkó mọ́ jẹ sèse yóò fi ṣe àwàdànù ni o òun ni ò jẹ́ kí Àtíkù kó lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló fi ṣe bẹ́ẹ̀ ló fi bá Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà ló fi bá lọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ́ o Wike àtàtìkù wọ́n ń wora wọn báyìí ṣùgbọ́n wọ́n mọ́ra wọn lójú tíkẹ́tíkẹ́ ni o wípé wọ ọ̀daràn pọ̀nbélé ó tún wá mi débi àlàyé rárá jókòó lórí ọwọ́ rẹ ni o ìwé ìròyìn Daily Trust òun náà ló kọ́ bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ó dàbí ẹ̀rí kéèké ògbóni méjì ló mọ̀ díẹ̀ tán lọ. ó dá ṣe é mọ Ìbà Gani Adams ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ló ti sọ̀rọ̀ fún ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n tètè ṣe pápápá lórí òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé kí àwọn ìpínlẹ̀ kí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tiwọn nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yẹn wà wọ́n ní ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ìyẹn Ìbà Gani Adams ló tún ti tẹnumọ́ o ìdí tí ó fi pọn dandan kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tiwọn bẹ́ẹ̀ náà ló ń sọ wípé bá a bá ń sọ̀rọ̀ nípa wípé a fẹ́ ṣe àtúntò orílẹ̀‐èdè Nàìjíríà ibi iléeṣẹ́ ọlọ́pàá gan-an ló yẹ kó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí a kà nínú ìwé ìròyìn Punch wọ́n ní ọ̀rọ̀ tí Adams tó sọ náà ń ló jẹ́ èsì ọ̀rọ̀ eléyìí tí ẹnìkan tí í ṣe alága ìgbìmọ̀ tẹ̀kótó kan nílé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tó ń rí sí ọ̀rọ̀ òfin àti oríṣiríṣi nǹkan míì yẹn Francis Wave tó ń sọ wípé ó màmá tó bí ọdún méjì kó tó di wípé àwọn parí gbogbo àwọn ohun tí àwọn fẹ́ tún ṣe nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé kì í ṣe iṣẹ́ ọjọ́ kan wọ́n ní látàrí eléyìí òun ni Ìbà Gani Adams ló fi sọ̀rọ̀ tó ń rọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ wa wípé ẹ lè jẹ́ káwọn yòókù kó tó ọdún méjì kẹ́ tó parí ẹ̀ o ó ní ṣùgbọ́n ṣe rí eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà níṣe ni kẹ́ ẹ yá tètè ṣe ó ní ọ̀rọ̀ Nàìjíríà ominú ń kọ mí ẹ̀rù ń bà mí púpọ̀ nítorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá fi lè lọ sílẹ̀ tí ò tiẹ̀ wà bó ṣe yẹ kó wà níṣe lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá kò ní sí bó ṣe yẹ kó rí o wọ́n ní nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan eléyìí tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch ibẹ̀ ló ti sọ ọ̀rọ̀ náà tó ń sọ wípé ṣe rí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ ohun tó pọn dandan lásìkò tá a wà yìí nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ni mo ti rí ìròyìn náà. àárọ̀ yìí wọ́n ní wọlé ilé bàbá ọmọ wọn ní kì í dẹ́rù bọmọ ni o ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè Nàìjíríà tó gba gbogbo ràwọ̀ ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun lágbọ́ pé ó ti wá sí ìpínlẹ̀ Ògùn láti wá bá wọn ṣiṣọ́ lójú àwọn ibi tí wọ́n kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ibi ìtajà tí wọ́n sọ lórúkọ rẹ̀ gangan tó wáyé nílùú Abẹ́òkúta tó jólùlù ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àtìgbọ́ wọn ní ẹni tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá yanyan ní orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Olúkáyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun eléyìí tí ó wá bá wọn ṣíṣọ lójú ibi tí wọ́n kọ́ tí ó jẹ́ ibi ìtajà tí ó wà nílùú Abẹ́òkúta òun náà ló ṣàlàyé níbi ó ti ṣàlàyé fún wọn pé ọ̀rọ̀ ètò ààbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe ohun tí a lè fọwọ́ bò ó ní bákan náà gbogbo wa pátápátá a gbọ́dọ̀ rí pé àmójútó ni
nítorí pé pánsá ò fura pánsá jáná àjà ò fura àjájì onílé tí ò bá fura ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ó lè jàgùdà pálí òun náà ni ó kúrú onílé bẹ́ẹ̀ Olúkáyọ̀dé Adéolú Ẹgbẹ́tókùn níbi wọ́n ti kọ orúkọ rẹ̀ tó jẹ́ pé orúkọ rẹ̀ gangan òun ni wọ́n fi kọ sí ibi ìtajà ọ̀hún eléyìí tí wọ́n ṣí sílẹ̀ tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ètò ààbò òun náà ni wọ́n péjú pèsè síbẹ̀ níbẹ̀ náà ló ti pàrọwà sí gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà oníṣẹ́ eré àti àwọn èèyàn àtàwọn agbófinró tó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn ni wọ́n lè jọ ṣiṣẹ́ papọ̀ láti jẹ́ kí ìwà ọ̀daràn eléyìí tí ó fi kúrò tàbí kó kásẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lọ mú lójú òpó ìròyìn pẹ́ẹ́pùsìn lójúmọ́ àárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ìròyìn kan tún lè léyè ayé mà burú ayé mà níkàkẹ́ wọ́n ní ọmọ òòjọ́ ọmọ ọjọ́ kan òun ni àwọn kan ni wọ́n lọ jù sínú polybag tí wọ́n sì lọ sọ́nù wọ́n ní ṣùgbọ́n o àdúpẹ́ wípé àárí àwọn tí wọ́n dóòlà ẹ̀mí ọmọ náà nílùú Èkó ló ti ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch ló kọ wọ́n ní ọmọ òòjọ́ tí wọ́n ṣẹ̀ bí ìyẹn ọmọ ọjọ́ kan òun ni a gbọ́ wípé àwọn kan wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀ lẹ́yìn tí àwọn tí wọ́n bí ọmọ náà tí wọ́n jù ú sínú láìlọ́ọ̀nù polybag tí wọ́n sì lọ rèé sọ́nù ní agbègbè kan ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ìwé ìròyìn Punch ni wọ́n mú ìròyìn bọ̀ wípé ẹnìkan tí wọn ò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò tí wọ́n kọ ìròyìn yìí tó jẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ kan tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ìwòsàn kan ìyẹn ní Sùúrùlérè wọ́n ní òun ló ń lọ lójú ọ̀nà ló ń gbọ́ igbe ọmọ wíìn wọ́n ní nígbà tó máa wo ohun tó ń ṣẹlẹ̀ lórí wípé apá ibì kan tí ọmọ náà ti ń ké láìlọ́ọ̀nù ló wà ń bẹ̀ wọ́n nígbà tó wọnú láìlọ́ọ̀nù dúdú náà ló bá rí ọmọ òkókó ọmọ ọkùnrin kan níbẹ̀ ló ṣàgbìyànjú láti sáré gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn wípé kí wọ́n bá lè tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní lásìkò tí wọ́n fi ń kọ ìròyìn yìí o wọ́n ní ọmọ náà ara ẹ̀ ti ń balẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ wípé ara ẹ̀ ó ti mokùn kọ́lọ́wọ́n ọba òkè kó ṣàánú fún wa ayé burú ayé bàlùmọ̀ ayé mà níkà o ìwé ìròyìn Punch ló ní kúlẹ̀kúlẹ̀. ó pàpàpà fún pé ó ṣe dáadáa ni o ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé ìgbáyé gbádùn yín òun náà ló jẹ̀mí lógún ta ló sọ bẹ́ẹ̀ alága ìjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé nípínlẹ̀ Ògùn ambassador honourable Bùṣọ́lá Lárinwájú Adésínà òun náà ló sọ bẹ́ẹ̀ lójúbà àárọ̀ yìí gẹ́gẹ́ bí ó ti jáde gàràgbà lójú àwọn ìwé ìròyìn ẹni tó jẹ́ alága ìjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé ní ìpínlẹ̀ Ògùn ọ̀yẹn ambassador honourable Ògúnṣọlá Lárinwájú Adésínà òun náà ló ti fọkàn àwọn èèyàn balẹ̀ ní agbègbè Onídùndú níbi ó ti bẹ̀rẹ̀ sí í ṣe ojú òpópónà wọn tó ń yọ gẹ́rẹ́gẹ́ bẹ́ẹ̀ ní pé kẹ́yìn ó tẹ́ni sórí rẹ̀ kó sì mọ̀ sùn ní o gẹ́gẹ́ bó ti wí alága ìjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé nípínlẹ̀ Ògùn ìyẹn ambassador honourable Ògúnṣọlá Lárinwájú Adésínà tìbọ̀yán mọ̀ sí OLA òun náà ló tún ti gùn lé ọ̀rọ̀ àti ṣe ojú òpópónà eléyìí tó lọ sí Onídùndú ward 6 eléyìí tó wà níjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé nípínlẹ̀ Ògùn nbẹ kúkú ti mọ̀ pé ní kété eléyìí tí wọ́n ti búra fún alága ìjọba ìbílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí alága òun náà ló ti gùnlé àwọn iṣẹ́ àkànṣe lóníranran tó sì jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rè bàbá kà ní méní méjì yóò ti tó àwọn ojú òpópónà eléyìí tó jẹ́ pé ó pọ̀ ní rẹpẹtẹ tí ò níye ní òǹkà eléyìí tó ti ṣe jákèjádò ìjọba ìbílẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló ti wá fọkàn àwọn èèyàn balẹ̀ ó ní késekése lẹ rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn kàsàkàsà sì rèé òun náà ní bàbá késekése ó ní kì í ṣojú òpópónà nìkan òun náà ní àkùkù ṣe onítẹ̀ bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá lópin ọ̀sẹ̀ ọ̀hún òun náà la lọ ṣí àwọn ọkọ̀ gádẹ̀rọ̀ fún wọn ní abúlé irinlẹ̀ níbi àtìyàn pa Julius Àkànní Mẹ́ṣọ́yè gẹ́gẹ́ bí baálẹ̀ tuntun ìyẹn ní ìlú irinlẹ̀ síbẹ̀ ó dá ìmọye bẹ́ẹ̀ òun náà ló ṣìkù lápò wa ó ní ẹ fọkànbalẹ̀ ó kẹ́sì mọ́ ṣe ìgbárùkùtì lórí ọ̀rọ̀ ti ìṣèjọba ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn mọba Adédàpọ̀ Olúwaṣeun Abíọ́dún tó jẹ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ó lé mi gan fúnra mi Dàpọ̀ lókè èmi gan ṣínà nísàlẹ̀ bẹ́ẹ̀ mi bá ti ṣínà níjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé Dàpọ̀ yóò bá da ogbó ẹ̀ mọ́ra wọn kó lè jẹ́ kí gbogbo nǹkan kó lè mọ̀ dùn fún wa níjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Àtòwódé nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ yìí pọ̀ nínú àwọn òwe ìròyìn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láàárọ̀ yìí. ó dá ẹ jẹ́ ká fi lé ká máa fi ṣe lọ. ká máa lọ díẹ̀ tó nìkan ní nǹkan ká máa lọ ṣùgbọ́n lábẹ́ bá a ti ń lọ bẹ́ẹ̀ nípa lọ́sàgò kan lá ẹ̀wọ̀n ìgbàpẹ́ làwọn èèyàn ń pè mí lọ́jọ́ Àlàmísì ìmísí Olúwa yóò bà lé gbogbo wa.